kó tó ṣe fídíò tó ṣe tó fa kòkó ni. Ṣé are you even listening to yourself? Yínká Aláṣeyọrí. Ṣé ò ń gbọ́ nǹkan tó ń sọ? Ṣé ò ń gbọ́ nǹkan tó ń sọ? Tó bá jẹ́ ọmọ tiẹ̀ lọ́jù sínú igbó, ọmọ tó fi òbò ẹbí lọ́jù sínú igbó, ṣé wàá bọ́ta wá sí let's speak for Nigeria? Ṣé orí kò rí ẹ ti bàjẹ́? Kò lè dùn mí fún ẹ. Ìgbà tẹ́kọ́ ti ń pè ẹ lọ sí house of work tó ti ń kọ kí lorúkọ ẹ̀ tó ti ń kọ kí lorúkọ orin wèrè tó kọ yìí tó rè nìyí kí lorúkọ yìí orin yìí tó máa lọ kọ kiri yìí kí lorúkọ yẹn ẹ̀dẹ̀ mọ́ mi létí olóyin tí wèrè yìí máa ń kọ́ ńgbà yẹn. Oh God. Ẹ̀dọ̀ òjò ń fẹ́ try láti wọ́n ti orin yẹn. Ìgbà tó ti ń pè ẹ lọ sí house of work ó yẹ kó máa sọ̀sọ́kúsọ. ẹ̀yin tèmi Akeem ọkọ àwọn single mother ó ti jáde fún arábìnrin tí a mọ̀ sí Yínká Aláṣeyọrí. Ó ti jáde fún arábìnrin yìí látara bí gbé arábìnrin yìí ó lọ sọ́pọ́tù ìjọba bí wọ́n ṣe jí àwọn ọmọ wọn gbé. Akeem àti àwọn tó kù wọ́n ti sọ̀rọ̀ sí gidi gan lórí láìfù yìí. Akeem sọ wípé òun yóò make sure wípé ìyẹn ọkọ àwọn single mother òun náà yóò make sure wípé òun bring rẹ̀ down. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Akeem ọkọ àwọn single mother. Mo rere tó ti ń kọ onídùúró mi olórí burúkú a ti mọ̀ ní pé ó máa padà ṣẹ̀sín. Onídùúró olórí burúkú wo? Onídùúró olórí burúkú wo? Ta ló ní dúró wèrè? Àbọ̀ òpópọ̀ tó ń fọ̀ lẹ́sìn jáde ni. Ta ló ní dúró wèrè? Wọ́n ti gba ráìsì, àwọn náà ti gba ráìsì. Wọ́n ti gba ráìsì, wọ́n ti gba fúnlẹ̀. Wọ́n ti fọ́ mi sẹ̀ nílẹ̀ l'Abuja. Very useless nǹkan tó ń sọ lẹ́nu pé who told you the government are not working? Ṣọ́ ṣiṣẹ́ ni. Mo wo fídíò yẹn orí mi fẹ́ máa yí pé ṣé àǹtí Yínká ló ń sọ̀rọ̀ yìí àbí AI? Àǹtí Yínká wò pé ṣé àǹtí Yínká ló ń sọ̀rọ̀ àbí AI? Ẹ ti gbọ́ fà. Nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó ń sọ pé everybody sọ̀rọ̀ kò ń ṣe bí ti yín o. Ẹlòmínú yín ní làákàyè kò ń ṣe irú ọ̀rọ̀ tí yín lọ́fẹ́ kò ń ṣe irú ọ̀rọ̀ tí yín lọ́fẹ́ because mo ò lè digest ọ̀rọ̀ yẹn mi ò lè digest ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ lè máa sọ pé àdís bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí báyìí sí they need prayer. Ṣé prayer yẹn láwọnú gbó? Ṣé prayer yẹn láwọnú gbó? Àníwọ̀ ó ti lọ kọrin ní lásán wọ̀kì náà ó yẹ kó máa sọkúsọ ó yẹ kó máa ké gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kan sórí nǹkan tó ṣe yìí ọmọ Nàìjíríà wàá fa ẹsẹ̀ ẹbí àfẹ́gbọ́n. Ẹ̀mí wọn gá tẹ̀fẹ̀ wọ́n fẹ́ bọ́ ẹ̀mí yá fẹ́ bọ́ sí because ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Tinubu bèbí àbí kí ló wù pẹ̀. Ó ṣe dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Kò ti tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ máa sọ ẹ panu mọ́. Mo ń wo pé ká lọ máa we should pray. You just shut up. Má gbọ́. All we have to do is to pray for our country, Nigeria. Jọ mélòó ni prayer fẹ́ di prayer mélòó lè fẹ́ bá Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn tẹ̀ ń pa mí lẹ́nu prayer for country. Ó dà kẹ́ Yínká ṣo ti fa gbó tí ó fa kòkó ni àbí bàkì ló fà. Gọ́ọ̀mù lọ fà gọ́ọ̀mù. Ẹ má kó ọmọ tó ṣẹlẹ̀ ó mọ tó ṣẹlẹ̀. Èmi lọ́jọ́ kìíní àná asẹ́ẹ̀tì kámẹ́rà fún wọn nígbà iṣu àwọn àti ṣé Tọ́pẹ́ Àlàbí àbí kọ̀ọ̀kan ni tá a falẹ̀ ya pé wọ́n ṣe báàdì fún yín wọ́n ṣe gbádàkọ̀. Ara ti ń tú ẹ̀yìn náà. Ìtura ti ń dé ẹ̀yin náà ẹ ti lọ ń kọrin London ẹ ti ń kọrin ẹ ti ń travel ọ̀rọ̀ yìí ti dayọ̀ nínú orin tẹ́ ẹ̀ ń kọ nínú àdúrà ẹ̀yin náà ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu ẹ ti ń yan fanda ẹ ti ń kọ́lé ẹ ti ń lo mọ́tò ẹ ṣe ní wáyé bóòsì ẹ pé ká lọ máa gbàdúrà àti Yínká ó dàbí ẹfẹ́ rámáyé dàbí ẹfẹ́ rámáyé ẹ wo ara ń kan Nàìjíríà báyìí o tẹ́ bá mọ̀ nǹkan tó yẹ ẹ̀yà panu yín mọ́. Ẹ̀panu yín mọ́. Ìjẹ́ tó bá jọmọ tiẹ̀ tó fi òbú ẹ̀bí tó bá jọmọ tiẹ̀ tó gbé jáde kọ́ lọ Tinubu. Ṣọ́ọ̀ṣì ló máa wà ó máa wà ní ṣọ́ọ̀ṣì á máa gbàdúrà pé bí Ọlọ́run torí ẹ̀mí mọ́lá wọnú gbó àwọn ọmọ 2 years àwọn ọmọ 4 years àwọn ọmọ tí wọn mọ kankan tí wọn mọ anything wọn lè divide Nàìjíríà gan wọn lè sọ pé báyìí làwọn ṣe rí àwọn ọmọ yẹn lẹ́ni we need prayer. So ká máa gbàdúrà àtàwẹ̀ fún Nàìjíríà níbi tí gbogbo nǹkan rí. Bísíbà wà ń bẹ̀ bísíbà àtàwọn ọmọ bíi 40 lọ́mọ náà kidnap wọ́n bẹ́ kí ló wúkọ̀ ẹ̀ wọ́n bẹ́ kí ló wúkọ̀ wọ́n bẹ́ má nìyẹn lórí má kí ló kọ́ má nìyẹn náà má nù no ìkàlẹ̀ ẹ̀yìn ká. Àtúnyíká wà láàyè ìkàlẹ̀ yìí o
ìkà ni o. Àti ìkà wọn ní ìkà ni ẹ o. Ìwọ bọ́ta ìkà ni ẹ o. Ìkà ni ẹ o. Ìwọ sọ̀rọ̀ ní pé ẹ. Ìkà ẹ ń ṣàbíamọ abiagba ní gbogbo yín. Abiagba ìbá má dọ̀kẹ́ má tẹ̀ wá sọ anything kẹ́ má sọ anything kẹ́ má sọ anything kẹ́ má tẹ̀ sọ anything ó bẹ́tà ju jargon sọ̀rọ̀ òsì ọ̀rọ̀ òfò tẹ́ ìtọ́lá ìbá jẹ́ pé ẹbí yín ìbá jẹ́ pé ẹbí olẹ́bí tó kidnap ọmọ yẹn sí wàá sọ pé ṣọ́ọ̀ṣì ló kàn ká lọ máa gbàdúrà ṣọ́ọ̀ṣì ká lọ máa ṣe kinní kan mo ń wo fídíò inú mi dẹ̀ ń rú pé ṣé lọ́mọbìnrin ayọ̀kọ́ ọmọbìnrin ti gba ọfà lọ́pọlọ mo ṣẹ̀ rí pé ọfà yẹn ó ń dààmú ọpọlọ yín gidi ni ó ń dààmú ọpọlọ yín bóyá dandan kẹ́ ẹ sọ̀rọ̀ bóyá dandan kẹ́ ẹ sọ̀rọ̀. Wọ́n tẹ̀ ti finish ẹ̀ lórí Instagram lórí o fẹ́ fi ọwọ́ ààrẹ òde fẹ́ ṣubú o fẹ́ fọwọ́ ààrẹ òde fẹ́ ṣubú àbó ti ṣubú ọ̀rẹ́dì ó ti ṣubú ní Nàìjíríà tara kan ẹni tó ti ṣubú kò ṣe pé ó fẹ́ ṣubú ó ti ṣubú eléyìí ẹ wo sórí Akeem èmi gan ṣe ń realize pé sórí religion wọ́n ti fi bá tiwa jẹ́ nílùú yìí o. Like religion wọ́n ti fi bà nǹkan jẹ́ like a lot ti bàjẹ́ lórí religion because mo notice pé religion yìí náà làwa bá dé ibi tá a dé religion Nàìjíríà wọ́n fẹ́ lè gé ẹlẹ́sẹ̀ àbí kò ní wúndù lápá kọ́ ní kò máa lọ ṣọ́ọ̀ṣì kó lọ máa gbàdúrà níbi tí religion tó ti bá tiwa jẹ́. Ìwọ wá sọ pé ẹ ká má sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ lọ. Gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ tó ṣe àtẹ́ǹdì sí àwọn ọmọ wọ́n ṣe àtẹ́ǹdì sí sọ́wọ́n wọ́n jẹ tàbí àbíjọ́ wò. Ká kúrù fún ẹ níbi tó bá wà orí ẹ̀ ìwọ wà nú èsì ò ń gba èsì sọpọlọ àwọn ọmọlọmọ wà nínú òjò wọ́n wà nú òrùn ìwọ ń sọ̀sọ̀kúsọ lẹ́nu. Ìsọkúsọ gbà tó bá jọmọ tiẹ̀ lọ kidnap tó lọ jù sínú igbó ṣé wọn máa ní kó máa gbàdúrà kó máa pariwo Jésù àbórí ẹ̀ bù. ẹ káàsán. Èmi náà mo rí post tó post yìí ó ti yóò ní nà tó bá yóò kò ló sọ kọ́tọ̀kọ̀ tán nà ìwọ táwọn èèyàn like tẹ́lẹ̀ tó wá lọ sọ̀rọ̀ kọ́tọ̀kọ̀ tán ṣọ́rọ̀ nìyẹn ó ti ń gbẹ̀kọ́ lọ́wọ́ ìjọba nínú ó ti ń gbẹ̀kọ́ lọ́wọ́ ìjọba ó ti lọ kọ́ ó ti invite ẹ̀ sásówọ́kì ó ti lọ kọ́ kí ló ń kọ́ ìwé tó máa kọ́ tó lóun kọ́ yẹn kí ló ń kọ́ ìwé lórí tó kọ́ yẹn. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ń kọ́ ìwé lórí tó kọ́. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn not àwa èèyàn kò sí mi ò ní kára mi mọ́ wọn àwọn èèyàn tó máa ń jẹ́ kí àwọn èèyàn tí wọ́n relevant àwọn èèyàn tí wọ́n relevant àwọn èèyàn ìwé ilé ìsìn ó wà irrelevant ẹni tó bá ń fún wọn látẹ̀ńṣọ̀n ló máa jẹ́ kí ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu irú ọ̀dẹ̀ ara ẹ̀ ọ̀dẹ̀ ni náà. Very useless, like very useless. Ọ̀dẹ̀ ni ó lanu gbà ilẹ̀kùn mọ́tò. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pé she's a fool. mo gùn burúkú. kọ́tọ̀kọ́tọ̀ ló jẹ yóò yẹ bá kí ló fàdé àbọ̀bù kòkó. Kò tí pẹ́ tí mo wò tán sí mo pé wọ́n ṣe talking about. Ó dẹ̀ ẹ́ lè ṣe anyway ẹ má bínú. Wọ́n ti kọ́ wọ́n níjọ fún ẹni. Tani wọ́n máa kọ́ tó fẹ́ ṣe wà á dẹ̀ wọ́n ní kílò lọ́wọ́ ló máa kọ́ rí. Who is she? Tani? Who is she? Yínká Aláṣeyọrí ni. Aláṣeyọrí. Kò ní ẹgbọ́ AK tún play kò ní AK tún play kàn jákó tán. Those children they are your children. Jákó gbọ́ sí ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu. Bomba class ni. Àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn ọmọ tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn-ún. You can't say that president or the vice president they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Má ṣe o. Ọ̀sán ni mo wo ọ̀rọ̀ Even the security personnel wọ́n lè ti súnmọ́ tò síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Iṣẹ́ èfú. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. Imagine. Èdè ayé ló mú. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. Kógùn bò wọ́n lójú kọ́ má rí.
lẹ́nu àdúrà ló máa ká òun wèrè tó ń kọ́ ní gospel so ìwọ́n bí ìlú wà ẹlẹ́sìn ó bìlì kó òun wà lọ sọ ni. orí ẹ̀ ti bàjẹ́ yíká orí ẹ̀ ó ti bàjẹ́ ọpọlọ ẹ̀ ẹ̀jẹ̀ kọ̀tínú. ìgbà wo ló jáde ẹ bá lé ẹ wọlé wàá wọlé lójijì ìgbà wo ló jáde. ẹjẹ àgbọn nǹkan tó sọ ẹjẹ àgbọn nǹkan tó sọ. ká má sọ pé torí pé àwọn children ago even the fathers àwọn ọkùnrin àwọn obìnrin àwọn ọ̀rẹ́ ẹlòmíì ìyá ẹlòmíì ọmọdé ẹlòmíì bàbá ẹlòmíì ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say kini koni, don't let anybody control you, don't let them use you for anything. Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. It's your turn. It's your turn. You don't know all we have to do is to pray for our country, Nigeria. This time is every individual in your houses, you need to pray for these children. You need to pray for Nigeria, the soil, the air, the grass. We need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers. Security personnel need prayers. Babe lomi leni ko wonu gbo yen. Yes. Ẹgbẹ́ lomi ẹni ojú pa. Má ṣe o. Minister, ẹ wo máa yí Genesis. Ẹ wo olùṣọ́ Genesis. Yínká. Lè fi Genesis ní làákàyè ẹ rí pé yẹ káńsì ó káńsì gbogbo àwọn náà ní ìdádúrà. ẹ máa déyàn Ọlọ́run. Start house every section ló ní ìdádúrà ní orílẹ̀-èdè. You can't be one man that the Lord placed in a position. Oh, they blame olórí MD doctor fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Oh, they blame us. It's the nurses, it's the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens of this country. Emma Binu. Terry Emonko, just because she sings. What does she sing? Only we don't go no. Kí ló ń kọ? Orí wèrè wo ló ń kọ? So ya wèrè ni. Ọmọbìnrin yẹn ní sùúrù, ọmọbìnrin yóò mọ̀ pé ààbò ẹ̀kọ́ ò dá o. Ààbò ẹ̀kọ́ ò dá o. Ààbò ẹ̀kọ́ ò dá rárá. Ọlọ́run ti padà lẹ́yìn òbẹ́ yẹn. Yínká ò ní kú rẹ níbi tó bá wà. Lẹ́yìn ẹ̀ bọ́ọ̀rọ̀ tó sọ lọ́sọ̀ yìí. Kó sọ̀rọ̀ kò ṣe gbọ́ ní stúdíò rẹ̀ kọ́ lọ́ máa kọrin ní stúdíò ṣé dandan ni kó sọ̀rọ̀. Tó bá mọ̀rọ̀ sọ, wà á dẹ̀ wọ́n ní stúdíò lọ́dọ̀ kọrin. Lọ́ máa kọrin ní stúdíò ẹ̀. Nonsense. Ẹran ẹ̀gbọ́n. Their innocence has been taken away. Ṣebí wọ́n ti lọ kọrin dá sówó ọ̀kì. Ó ṣe lọ bá bàbá sọ fún wọn ní ké kọ́ lọ gbé àwọn ọmọ tó fi sínú igbó. Tó wà ẹ̀kọ́ lórí burúkú dé. O ti gba 5 billion, o ti kó 5 million sápọ̀ ti fún ẹ 5 billion naira. O ti sọ̀sọ̀kúsọ kò ní dáa fún ẹ. Gbogbo ẹ̀yin actress náà tẹ máa lọ dìbò tó bá di àsìkò òjò tẹ máa gbé ìpàdé lórí ibùdó jáde. Ló máa pa gbogbo yín. Wọ́n pọ̀ tó ti jẹ́ dodo tí wọ́n lè sọ. Òògùn ló máa pa gbogbo yín. Kò sí ìtọ́ bọ́tà òògùn ló máa pa gbogbo yín. Ẹ̀yin olórí burúkú gbogbo. Wọ́n pọ̀. Ọmọdún méjì, ọmọdún mẹ́ta, ọmọdún mẹ́rin. Obìnrin wà láàrin wọn, wọ́n já gbogbo wọn sí wọ́n ní. Làwọn ẹ̀ ti ń pọ̀ jù gan. Ẹjọ́ ẹ̀kọ́ ṣé bóun náà ti lọ́wọ́ mú tẹ́lú ara ti tú Yínká ni ara ti tú everything ti ṣe plẹ̀plẹ̀ everything ti ṣe plẹ̀plẹ̀ kò jẹ́ kó máa sọ ọ̀rọ̀ báyìí lẹ́nu. Àbí kí Tinubu ó kú dànù àbẹ́jọ́ yà wòlíì papọ̀ àbí kó kú dànù. Mo rò bóyá àti ìka ìgbà mo rò bóyá wọ́n ti burú dànù àbí. Ká má jẹ́ ká kán. Kọ́ máa gbàgbà fún president lágbo mélòó? Àdúrà mélòó ló fẹ́ gbà lórí president? Kò ní dá fún Tinubu ò ní ṣe oríire. Tó bá ti ń ṣe oríire tẹ́lẹ̀ yóò máa dàrú fún ni àbọ̀ lórí burúkú làwọn méjèèjì papọ̀ ni. Ọlọ́run fún wọn lọ́gbọ́n àti màbìdì. Ọlọ́run ran ilẹ̀ yìí lọ́wọ́. Nàìjíríà ò gbọdọ̀ dojúrú. Táwọn bàbá wa nínú ìgbàgbọ́ ìbára pastors are talking. Ìyàwó ni Nàìjíríà ní dojúrú. Àti 6 years ago láti bẹ̀rẹ̀ kínní yìí o. Àdẹ fura tí tó fi dè ní.
6 years ago, Lottie sọ pé the prayers are not working. If you go to other countries, they are doing this, but they are not praying. No. ó ń wọ́ọ̀kì ni mo bá ti ìkẹ́tẹ̀ ti yá wèrè ṣó ń wọ́ọ̀kì ni. Torí ìlú Yorùbá ti bàjẹ́ ju báyìí lọ, àdúrà yẹn ń ṣiṣẹ́. àdúrà ló ṣe ìgbọ́ fídíò dé bíbá ìjọba ìṣiṣẹ́ bíbá. Àwọn tó dúró pé mo jọ náà wà láwọn ọmọ tó gbé. pọ́ọ̀sì bẹ̀yẹn náà pọ́ọ̀sì ẹ̀ náà tí ẹ kọ́ pọ́ọ̀sì ẹ̀ jẹ́ ń gbọ́wọ̀ wèrè. pé ìlú Yorùbá ti bàjẹ́ àdúrà ló gbé dúró àti ká ẹ gbọ̀fà ni. Àmì ó lè gbọ́ ibikíbi tẹ́ bá wà ẹ máa gbọ̀fà ká fẹ́ ṣú ẹ fún ìyá Jésù ìyá Màríà ẹ ní bá Jésù jọba ẹ ní gbọ́ fèrè àwọn tó bá jẹ́ mẹ́tọ̀ ẹ̀ tó bá jẹ́ mẹ́tọ̀ tó lọ bá wí o. ẹ ní gbọ́ fèrè àwọn wèrè Jésù. bí o mọ̀ bí akọ̀wé olúkó tó sọ̀rọ̀ ó kọ̀ lanu agbárí ẹ̀ ó kọ̀ lanu ṣàkàlà bí òpó. ó kọ̀ la gbà ó ó kọ̀ tó ń fọ́ jáde lẹ́nu. You can't blame the president. Táwa ni ká blame. bóyá àwa ni èmi àti wọ àwa ni ká blame ara wa. Àwa ni ká blame. Àwa ni ká blame ara wa ẹlẹ́sìn àìsí ẹ̀ ní jèrè. bóyá àwọn bíbí ẹ̀ ti débi tó ti fẹ́ rescue àwọn ọmọ yẹn nǹkan dúdú bò wọ́n lójú. ìṣòfò sílẹ̀ kéré burúkú náà fi wá bò wá Nàìjíríà. òkòkò ó ti yá wèrè. wọ́n máa tún dábò àti ọmọ ẹ̀ láìpẹ́. níjọ sóríire papọ̀ àti ìwà Tinubu àti Rẹ̀mí Tinubu gbogbo yẹn ní lábìbàdíkà papọ̀ ẹ ti yá wèrè. wàá fi pé táwọn bàbá oníbàbá náà fìlì orí ẹ̀ ti bàjẹ́ omi jẹ́ sóhun ló kọ́ kí ló kọ oyin kí ló. onídúró mi ẹ̀ ṣe o onídúró orí burúkú. ta ló mú ẹ rí. Ta ló ní dúró wẹ̀ abáàánú lórí gbà ṣé wọ́n ti yà wò ní jẹ́mọ́ lórí tó wà ní jẹ́mọ́ yóò lórí tó wà ní burúkú rẹ̀ jẹ́mọ́ yóò lórí tó wà ní. olórí burúkú ó káwé ẹbí tiẹ̀ lọ sí UK oníwàgbàdúrà Nàìjíríà UK táwọn fámìlì tiẹ̀ gba àdúrà náà ń gbà níbẹ̀. àdúrà ló fún wọn bísà àdúrà ló fún wọn bísà. àdúrà mélòó lẹ́fẹ̀ẹ́ gbà àdúrà mélòó lẹ́fẹ̀ẹ́ gbà yìí ká orí ẹ̀ ti orí ẹ̀ ó ti bàjẹ́. gbogbo inspiration tẹ ní ẹ níbi bọ́ sínú studio kẹ lọ máa kọrin yín jẹ́jẹ́ dandan ní kẹ tẹnubọ tí ó kàn yín. no ẹ mọ̀ nǹkan nítorí pé ó ń pay lip service ni nítorí pé àwọn èèyàn yẹn wọ́n máa ń fún lówó tó máa ti gbé lọ sí àwọn bíríṣì tó ti máa lọ ń kọrin orin òfò tó máa lọ ń kọ yẹn ó bá ti lọ kọ àwọn orin yẹn kọ́ máa lè sọ pé òun náà ń support wọn. alágbára ìmì ẹ̀ máa ṣe é o lórí burúkú lójú ọkọ ó ń try láti onídùú olórí burúkú olórí òfò. ó ń try láti ìjẹ́ tó bá jẹ́ family tiẹ̀ ló wà nígbó ṣé wà jáde wàá máa sọ ṣe ọ̀rọ̀ báyìí don't blame the government who should we blame. ayé yẹn fọ́ mi lórí tèmi ni kí blame ara mi ní abẹ́mi èmi àbí àwa ò ní ká tàbí who should we blame no we should blame ourselves. àwọn tó ń gbọ́ yẹn náà ní ṣe báwọn tó ń gbọ́ yẹn ìgbà tí tọ́pẹ́ làbí tẹ ní ṣùgbọ́n yẹn tí gbogbo èèyàn jáde fún ẹ wèrè tó bá ṣe káwọn èèyàn jáde ta ló máa mọ̀ ẹ́. wọn kò ta ló mọ̀ ṣé bá kẹnuba àti yẹn gbà ẹ nẹta kẹnuba àti yẹn pé àtúntò pé nǹkan tó ṣe fún ọdá kinní kan kò ṣe kinní kan kálá mọ̀ ẹ́ kó máa padà rí báyìí ṣé àti ní kó rámọ́ yé. àti ní padà lẹ́yìn wèrè. ó fi ibi ṣú nínú olórí kó èèyàn ni àṣìírè. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ lè mọ̀ you know how to write a comment you can. Very athlete kò ṣe máa pè wọ́n every athlete there you get it. ó ń sọ fún mi pé kémi mọ́ blame Tinubu bàbá tèmi ní kí n blame àbí Ajáalé wa ní kí n blame ẹ ti yá wèrè àǹtí ẹ ti yá wèrè fọ́rọ̀ yẹn. ó ti yá wèrè mọ́ tilẹ̀. gbàdá wa Tinubu mọ̀ pé àwòdì tòun ò lè gbẹ́rì kí ló bọ́ sílẹ̀ fún. ó dá skáfù mórí òwe ó pe ẹ̀yìn ẹ̀ Jésù ìjà Jésù ó lo wíìgì ó ń lọ gbogbo ẹ̀ ó jẹ́ olóṣì ó lọ ìjà Jésù. Yinka, you dey mad. Very mad. The thing is they send these people out because they believe they have a followership or a